Ẹ̀yin èèyàn wa, ṣàlàáfíà ni mo bá yín, ṣé dáadáa lẹ wà? Gist tá a mú wá òun ni nípa àwọn olórí o. Wọ́n ti turn palace upside down nítorí pé kábíyèsí ń wá ilẹ̀ tí wọ́n máa rà fún Queen Naomi láti fi kọ́ school. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tìní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, ẹ̀yin aráalé mi, ọmọ yín Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí ètò tòní. Ọjọ́ èní a máa sọ̀rọ̀ nípa pálásì bàbá wa. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Mashola, mo ń kí yín káàbọ̀ sórí gist tèmi. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o, so that tí n bá ti post any gist ẹ máa rí. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé. Ọlọ́run á bá mi dúró tì yín. Lọ́jọ́ èní o, a gbọ́ wípé àwọn olórí wọ́n ń bínú, wọ́n ń jà nínú palace nítorí pé kábíyèsí fẹ́ kọ́ school fún Queen Naomi. Bí a dẹ̀ ṣe gbọ́, wọ́n ní ọ̀rọ̀ school yìí wọ́n ló ti ṣẹlẹ̀ ní ìgbà tí kábíyèsí wà nínú palace, tí Queen Naomi ti sọ fún wọn pé àwọn fẹ́ kọ́ school. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ò fi taratara support ẹ̀. Wọ́n ní ìgbà tí kábíyèsí wá ń bẹ̀ wọ́n wípé kí wọ́n padà wá sínú palace, wọ́n ní Queen Naomi sọ fún wọn pé school tí àwọn ti ń tẹnumọ́ látijọ́ yìí, àwọn fẹ́ kí kábíyèsí gbé ìgbésẹ̀ yẹn fáwọn. Wọ́n ní kábíyèsí dẹ̀ approve ẹ̀. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti ń wá property ibi tán máa lọ kọ́, tán máa rà láti kọ́ school yẹn sí, tó máa jẹ́ ibi tó yẹ kó suitable. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àwọn olórí, wọ́n ní wọn find it easy o. Wípé wọ́n ní Queen Naomi máa bẹ̀rẹ̀ sí tour around the world. Wọ́n máa lọ sí different country. Wípé kábíyèsí, wípé ibi tó bá ti jẹ́ ibi tó dáa ni kábíyèsí máa ń fún Queen Naomi láti ṣe. Wípé kábíyèsí tó wá fẹ́ lọ ra property láti fi kọ́ school fún Queen Naomi. Wọ́n ní bí Ashley, Mariam àti Ronke bí wọ́n ní wọ́n ṣe ń pariwo nìyẹn o. Pé kábíyèsí ò ń ṣe nǹkan kan fáwọn, bọ̀ tó bá jẹ́ Queen Naomi, kábíyèsí máa sáré kiri láti ṣe fún wọn. Wípé kò fair fáwọn. Wọ́n ní Ashley ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tiẹ̀, wípé òun sọ fún kábíyèsí pé kí kábíyèsí ralé fún un ní Lẹ́kì nígbà yẹn. Wọ́n ní kábíyèsí ní rárá, àwọn ò lè ralé fún un ní Lẹ́kì. Wọ́n ní Tóbi náà tún bẹ̀rẹ̀ tiẹ̀ pé kábíyèsí kó fún un ní 8 million fún business òun láti fi order àwọn ọjà ní Turkey. Wọ́n ní kábíyèsí ní rárá, pé gbogbo aṣọ tó bá rán ọrùn ẹ̀ ló máa ń wọ̀ sí. Ẹ̀yin èèyàn lé, no be small thing o. Wọ́n ní bí Mariam ṣe sọ nìyẹn, kábíyèsí máa ná owó, gbogbo owó táwọn invest ní kábíyèsí ti ná fún Queen Naomi tán. Báwo lo ṣe mọ̀ pé gbogbo owó tẹ́ invest ní kábíyèsí ná fún Queen Naomi? Ṣé kábíyèsí ò ń ṣolówó ni? Ṣé wọ́n ń ṣọlọ́lá ni? Ẹ̀yin olórí ṣá. Wọ́n ní bí tatún nínú wọn ná, olórí Ronke tí yín kò tiẹ̀ yẹ kẹ́ ẹ sọ̀rọ̀. Gbogbo ìgbà tí tẹ́ ń lọ sí Brazil, tẹ́ lọ ń seal contract ní Brazil, contract àdìrẹ. Ṣebí tí ò bá ń ṣe ti influential kábíyèsí, ṣẹ́yìn lè lọ sí Brazil lọ máa seal contract àdìrẹ. Ẹ̀yin nìkan, ẹ fẹ́ kó jẹ́ ẹ̀yin nìkan ṣá ni kábíyèsí ń ṣe fún. Ẹ fẹ́ kí kábíyèsí ṣe fún Queen Naomi. Láti bí ọdún bíi méjì tẹ́ ti wà ní palace, tí Queen Naomi ti wà níta, ṣé ẹ jàǹfààní? Àbí gbogbo ìgbà kọ́ lẹ̀ ń travel? Àbí gbogbo ìgbà kọ́ lẹ̀ ń lọ outside the country? So àsìkò tí Queen Naomi ni ẹ jẹ́ kó enjoy life wọn. Ẹ jẹ́ kó enjoy ayé wọn. Ẹ jẹ́ kí wọ́n enjoy life wọn. Ẹ jẹ́ kí inú wọn dùn. Ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi lọ. Wọ́n ní kábíyèsí ní kí wọ́n má sọ ọ̀rọ̀ kankan, kí wọ́n gbẹ́nu wọn dákẹ́. Wípé ṣé wọ́n fẹ́ kí àwọn abandon ìyàwó àwọn àti ọmọ àwọn, káwọn má ṣe nǹkan kan fún wọn nítorí pé àwọn kó olórí jọ. Wípé ṣé marriage kọ́ ni wọ́n fẹ́ ṣe, bọ́n ti gba marriage.
wípé kán má dá sí ọ̀rọ̀ àwọn rárá, kán dẹ̀ má dá sọ́rọ̀ Queen Naomi. Wípé so nǹkan tán fẹ́ ni káwọn abandon ọmọ wọn, káwọn abandon ìyàwó àwọn. Wípé àwọn ti sọ fún wọn káwọn tó fẹ́ wọn wípé ìyàwó kan táwọn nífẹ̀ẹ́ ó ní Queen Naomi. Wọ́n láwọn náà fẹ́ àwọn. Wọ́n láwọn náà gbà láti di olórí. Wọ́n ní wọ́n dẹ̀ ti di olórí yẹn. Kán jókòó síbi tí àwọn bá fi wọ́n sí. Ẹ̀yin èèyàn ilé, kì í ṣe nǹkan kékeré o. Bí a ṣe gbọ́ o, allegedly bá a ṣe gbọ́ kì í ṣe nǹkan kékeré rárá. Wọ́n ní Kábíyèsí sọ̀rọ̀ sí wọn wípé ọjọ́ táwọn bá tún gbọ́ tí wọ́n complain pa anything, wípé kò ní funny rárá. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká gbọ́ gist tán. Wọ́n ní ni ìyá wa ẹ̀ ń bá lanú pé owó tí Kábíyèsí ná ti pọ̀ jù. Kábíyèsí ní ṣáwọn gbowó lọ́wọ́ family ẹ̀ ni, àbáwọn gbowó lọ́wọ́ ẹ̀. Wípé so kó keep quiet, kó má sọ anything. Àwọn làwọn ń lówó àwọn nǹkan táwọn bá ń ní. Wọ́n tiẹ̀ ní Kábíyèsí tiẹ̀ tún wá sọ fún yín pé Tadéníkáwò ló lówó. Wọ́n ní so kó má sọ anything, kó dákẹ́. Ẹ̀yin èèyàn ilé, kì í ṣe nǹkan kékeré o. Owó àwọn olórí yìí ti pọ̀ jù o, especially Ronke, Mariam àti Ashley. Wọ́n ń jẹ owó yẹn lẹ́nu báyìí bí ìgbà tó ń jẹ ṣúgà ni. Àfi kí Ọlọ́run kó kó bàbá wa yọ. Mi ì mọ owó ẹ̀ tẹ́ máa compare ara yín sí Queen Naomi. Gbogbo àwọn nǹkan tí Kábíyèsí ń ṣe fún Queen Naomi, nǹkan tó ti kọ sílẹ̀ pé àwọn fẹ́ ṣe fún wọn tẹ́lẹ̀ ni tí wọ́n ò ṣe. Ìtorí yín náà dẹ̀ ni wọ́n fi ṣe ń gbà yẹn. Ẹ̀yin lẹ̀ jẹ́ kán rójú láti ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe fún ìyàwó wọn. Ẹni ẹlẹ́ni tún fẹ́ mú inú ìyàwó ẹ̀ dùn nísìn, problem tún bá yín, wàhálà tún bá yín. Anyway, ẹ̀yin èèyàn, gist tèmi ta ní ká sọ fún yín nìyẹn o. Wọ́n ní Kábíyèsí ní kán má sọ̀rọ̀, kán zì lẹ́nu wọn báyìí, kán pàdé, kò kàn wọ́n. So Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Ní agbára Ọlọ́run, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ní agbára Ọlọ́run, ẹ ṣé mo dúpẹ́ o. Share this video, like and subscribe. God bless you.